betray mi kí ló ṣẹlẹ̀? Ó jẹ́jú mi lọ. Boss, mi ò betray you, sir. I can explain. Explain what? Níbo? Not that what I explain. What you say now? Oh, Yoruba, I don't know. What do you explain? Alaye, if you know that, why you telling me I can waste it down? Why to my waste it? Why betray on me? Kí ló tó fẹ́ pọ́n mọ́ lọ́mọ wà tó lọ́mọ tiẹ̀? Why? Sorry, boss. Ọwọ́ mi. Àbínú jàre. Mo kàn fẹ́ dá brain ẹ padà sí bí àbí oṣù bíi 5 sẹ́yìn ni o. Mo ti click ẹ̀ ń sìn brain ẹ ti ràn lọ́lọ́. Mo gbé kinní kan fún ẹ ọjà làá máa ń pè mí. I'm very sure kó mọ̀ ń pa ẹ̀ dáadáa ó mọ̀ ọ́. Mi gbé fún ẹ. Àdé náà dé wọ́n fún mi ní bad news wọ́n sọ fún àwọn méjì wọ́n drop wọn mọ̀ mo ò rí wọn mọ̀. Mi dẹ̀rọ ọjà. Torí mo trace ibẹ̀ ibi tó ti drop àwọn pípé yẹn mi lọ́bẹ̀ náà ó ti gbàgbé. Mo rí mo rọ́jà mo dẹ̀. Àdẹ̀tún lówó. Kí ló fà á? Létà mi gbọ́ pé wọ́n ń ṣẹ̀ mí ń bè kan. Boss. Kò lọ gbọ́jà mi sí. Boss, I can explain. God is my witness. Mi ò betray you. I know nothing about what happened. Àánú mi dẹ̀ ti ṣe ọ̀rọ̀ ẹ̀. Àbúrò rí. Ṣé sá, nígbà tí kìíní yẹn ṣẹlẹ̀ nígbà yẹn, I was going through some emotional issues. Oh, lady Pipe, I had to change so many things about myself. I changed my lines, my house and everything. Nǹkan tó ṣe dàbí ìgbéyà mo sálọ nìyẹn. Mi ò betray, mi ò many things. Honestly, God is my witness. Mi ò come back. Hello. Mo lè jẹ ìdá fún ẹ. Èmi náà bí mo ti mímí lè ṣe ìdá fún ẹ kó fún ọba lè mú ṣe lè. Mo mọ ọkọ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Ìgbà tó ń change line, tó ń change ilé, tó ń change everything. Jọ, ibo ló change ọjà mi sí? Ó change ọjà mi sínú àkáǹtì àbí? Okay, no problem. Ọmọ kan ṣẹlẹ̀. And for the past few months, see, o ti gbọ́jà mi yẹn lọ. Gbogbo owó yẹn ti worth 5 million naira. Òun ò kíkọ̀ tó bẹ́ẹ̀. Because ìgbà tó gbọ́jà yẹn lọ, ká lè tètè gbọ́jà mi wá tí mo dẹ̀ rówó ọjà yẹn. Ó ti yẹn sìn, èmi á ti fi rán business kan. Business yẹn á ti máa mú profit wá. Profit yẹn kó máa mú àyàn lèmi ti calculate gbogbo ẹ̀ papọ̀ kó yẹ kó ti wọ 5 million naira. Ó ti yẹ. Mo fún ẹ ní 3 months tí mi bá rí 5 million naira yẹn. Láàárín ìsìn sí 3 months yẹn, mo máa lose àwọn family ẹ̀. Àwọn ọ̀gá mi ní sọ́jú. Àwọn ọmọ mọ̀ pé déètì ọjọ́ kó àwọn family ẹ̀ ti wà lọ́wọ́ mi bye. I am very sure of that. Hey guys. Mi fẹ́ lọ síbi tí mo sọ fún yín pé mò ń lọ ẹ̀. Ẹ túbọ̀ báyìí sílẹ̀ kó máa ṣe fàájì ẹ̀. Wọ́n ń dùn lórí nǹkan ọ̀sán.